Can you imagine? Olórí burúkú olùṣí. Can you imagine? Àkútí kú ẹ lọ́nà ọ̀run. Olórí burúkú. Ṣùgbọ́n tí wọ́n bá sọ fún mi pé mi ló máa ṣe ẹja jiná máa sọ pé rọ ni ìwọ ló ń tẹ̀lé chief ti tèmi jáde níkẹ́ ìwọ ló ń skido chief ṣé o mọ ìfẹ́ para ẹ̀ ni mo ní mi ò fẹ́ chief. wàá rí wàhálà yẹn ọ̀sán òun nìkan ló wà lọ́wọ́ mi báyìí the other small boy tí mò ń gbé yẹn ṣé mo gbé yẹn ó sọ ṣú mi dáadáa. mo jẹ́ ń sọ fún ẹ kó gbọ́ tuntun ọjà tí èmi ń tà fún chief ó yàtọ̀ sí nǹkan tí gbogbo ẹ̀yin tó kù ń tà fún o tó bá wéyàn tó máa jíjẹ ó lè jí ti tèmi jẹ lèmi ẹ lọ sékè ló lọ sódò yìí mo ní mi ò fẹ́ ojú òtì ẹ ò ń jí nǹkan ọ̀rẹ́ ẹ jẹ ó sọ̀rọ̀ ìwọ náà ó ṣe bẹ́ẹ̀ ní fún gbọǹsì tí má bẹ̀rẹ̀ wèrè mi sí ẹ sọ pé jẹ́ ní tún ti bẹ̀rẹ̀. ó dàbí àwọn ìyàwó ilé ẹ bí mo ṣe rí. tí wọ́n ṣe ìyàwó yẹn kan. tó bá kọ́ra ẹ ní. ọmọ tí mo gbé fún ọ. Jane kí ló ń ṣe ẹ́ náà ó dé ní sùúrù ṣé bẹ́ẹ̀ méjèèjì ń yá lóní. Thank you very much ṣé chief jọkọ lé ẹ. ọ̀rọ̀ tún dùn lẹ́nu àbí ó ń skédù ọjà mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ tún dùn lẹ́nu ẹ ó ń jí nǹkan mi jẹ èṣù máa ṣí ẹ. yẹ́nì má mà ṣe rẹ̀ ẹ léṣe. ní owó mo ṣe mí wọ́n ṣe ààyè ìmọ̀ àti kúrú ju kó para ẹ lọ lórí chief yìí náà. wo ìwọ ń tiẹ̀ mo mọ̀ pé ọpọlọ tiẹ̀ ó sì máa pẹ́ ju tẹ́lẹ̀ lọ wá bá wa dá sí. ọ̀rẹ́ mi o. kí lè rọ para yín lé lórí ṣùgbọ́n nǹkan tó bá wọn mọ́ jẹ kó ràn mọ́ nú gbogbo nǹkan tó máa ṣe fún chief ẹ̀ dáadáa ni jẹ́ tí wọn náà máa dá nìyẹn àbí. adájọ́ ake nǹkan tó máa sọ nìyẹn ẹ wò ó nù léyìí á gbóná ọmọ ogbó wa lára ni. ok ní orúkọ mi Níkẹ́ máa bá mi yá ni. má para ìwọ bèbí má para Àbújá la wà lójú ìṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yóò fẹ́ kú ni. èṣù máa ṣe gbogbo wa nílé. ètò oníṣẹ́ mi ò lórí ẹ̀rọ ẹ̀rọ tó bá tún mọ́ mi. jẹ́ni ẹ̀rọ ẹlẹ́rù ni má para ẹ̀ ọmọdé yìí má para ẹ̀ yóò fẹ́ kú ni. ó ní àbọ̀ ọkọ̀ sọ́ọ̀tì sọ́ọ̀tì. ó má para ẹ̀. jẹ́kọ̀ ní ẹgbẹ́ wọn mọ̀ yóò sáré wọ̀. mi dé ọmọ finance part. kí ni finance part? tí n bá gbé fóònù tí bá pè mí dé ọkùnrin mi lọ gbé fóònù occasionally máa lọ pè ní business center bí kí n hide number àwa gbé. kí ló máa wá sọ. tí n bá ti wá accuse ẹ máa wá oge a máa deny pé uncle kan tó good sáwọn ní Abuja ni pé ó máa help àwọn ni pé kó sì kàn láàrin wọn ó ti sú mi. ṣe bí mo sọ fún ẹ ńgbà yẹn àbí mo sọ fún ẹ o ká gidi borí ṣe kíní kan ṣe kíní kan ó dà pé kíní mẹ́ta ló ní o wá ń pín àbí òun pín ṣé
ìwọ sọ tòótọ́ fún mi nígbà yẹn ṣebí ìwọ tán mi ní kó fẹ́ travel ó wá gbẹ̀yìn lọ ó lọ donate fún nísìnyí wọn lament pé ó ti sú ẹ tó bá pé ọkùnrin kan ló ń gbé fóònù bọ̀dá kan l'Àbújá. nǹkan tí ó kọ́ àpò ni pé tó bá ti ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí n bá ti gbọ́ sí ẹ lẹ́nu the next thing lọ fi jọ́ mi sàn parents mi ká ló sọ ọ́nsìn àti wọ́n á ti mọ bó ṣe máa commit mi sí psychiatric home either kí n ti parí psychiatric education àbí kí n ti drop out on the way you understand ó bá ti lọ sọ fún parents mi. ọ̀rẹ́ báyẹ̀ kí n tọ̀ ẹ́ wọ́n ti fi kó hàn ẹ́ nìyẹn o báyẹ̀ kan fi Àbújá hàn ẹ́ because tó bá fi Àbújá hàn ẹ́ final nìyẹn fi máa jẹ́ fún ẹ ló ti gbọ́ nǹkan tí n bá advice ẹ̀ ń sìn ni pé ó dà yẹn pé ó máa yọ sọmọ with surprise báyẹ̀ kó mọ̀ pé ó ń bọ̀ so tó bá yọ sí tó bá dé Àbújá tó fojú kẹ́ wọ́n náà báyìí so tó bá ṣe behave sí ẹ ó máa fi conclude because ó dà yẹn pé ọmọ yẹn kàn tán ẹ̀ ni. ó tún ń ṣe yan bí ọkà mo bí mo ṣe tó náà ìwọ̀n ikú ni wọ́n tẹ́ mi wọ́n pe iṣẹ́ báyìí mi ò ní bó ti fẹ́ rówó ṣé mo fẹ́ fò lọ sí Àbújá ni. ṣé owó ni problem ẹ̀ sí èlò ló fẹ́ gbé lọ sí Àbújá. ọwọ́ náà mọ Àbújá náà àdìmọ́dé lodge hotel. at least 2 or 3 days abi. at most. èlò àti mọ́tò àti 3 days àti hotel èlò ló máa nú ẹ̀. máa wá tó 10,000 naira. ó ṣe pé 10 máa tó ẹ ṣá. manage. bá fọ ẹ nǹkan ṣe wà lọ. máa lọ kí n lọ gbọ́dọ̀ àbárí mi ò tó mọ ibi tí mò ń lọ o. máa fọ ẹ lọ́tún là yọ sí kó mọ kókó ẹ ó ti fi èkó ẹ má tún jẹ́ kó fi Àbújá hàn ẹ ṣé kò tí mo sọ yìí ẹ. níṣẹ́ náà ọmọ ìdè wá sí ìwòsàn fún wọn. orí mi jọ mí sí I can't song that man. I made him very just for a while. Jello, ṣé o mọ orí ṣá? ó ṣì máa ń fọkọ̀ báyìí ó yẹ kó mọ̀ pé mi ò kí n mọ irú àwọn èèyàn báyìí náà. Sorry, sorry. Okay, mo sorry. Mide. Ká ló ṣe sílẹ̀ fún ẹ náà? Ká ló ṣe gẹ̀ẹ́sì ẹ̀kọ́ wọ bí báyìí? Kó tó máa wọ bí nuisance. Ẹ gbà mí o. Ó ṣàrán sígbà tí mò ń gbé lẹ́kọ̀ọ́. Okay, ní àgàrà wù bọ̀bọ̀ tó ní pẹ́ málámálà àti ẹ̀wà ń gbà yẹn. Ó ṣe gan wàá sóríire. Street kan náà la dẹ̀ ń gbé tí wàhálà pọ̀ báyìí. Ta ló fún ọlọ́jọ́ sí báyìí náà? Mide, take it easy. Brother, wọ́n ní ìkùlẹ̀ tí mo ra rí. Kò yí sí, ṣé nígbà tẹ́ wà lẹ́kọ̀ọ́ yẹn, kéèjì ní page number yín. Àmọ́ tá wà l'Àbújá sí àti jẹun sókè. Ṣé wá fẹ́ gbọ́dún mi? Ẹ jìyà Àbújá, ẹnìkan lè ṣe kíni? Ẹnìkan ò lè jẹ́ tán. Mide, ó pa mí lẹ́rìn. Ṣé orí ẹ kú débi tó yẹ pé o lè gbàgbé relationship ọdún 9 just like that? Tó pé torí ìtì ẹ náà ṣe lé mi kúrò lẹ́nu iṣẹ́ nítorí pé mo fún ẹ ní kidney ẹyọ kan mi tí ò jẹ́ kí n tètè recover. So bloody what? Àìmọye àwọn tó fẹ́ donate kidney fún mi tó bá ń gbé ti kidney yẹn ni kò rí rárá èmi gbọ́dọ̀ dé àti gbé ti tèmi sílẹ̀ fi ṣe wàyí so kò sí bàbá rà ń bẹ̀. Mide. Yeah. What's the problem? I don't know what you want. Let me handle it. Sorry. Brother. I'm not your brother. Please. I'm not your brother. Please. Sorry. Wait. Ma wo giri lu ya. What's your friend? Ẹ bá jàpọ̀ kẹ́ sọ fún mi. kí ló wá ṣe tẹ́ mi sókè tẹ́ mi sílẹ̀ yìí. wo jẹ́ni eléyìí tí kò ní kí lè wá ṣe o. just 4 rounds. jọ́ọ̀sì bá gbọ́ ọjọ́ mo ti ṣe jọ́ọ̀sì yẹn gbẹ̀yìn 4. ó mọ gbogbo stress tí mo ti ní ibi iṣẹ́ ni. tó kì í fẹ́ ṣe kàn sígbà. jọ tó lọ ní ọ̀nà jọ má jẹ yẹn. rẹ̀ mi jọ. chief ó ní nǹkan tó fẹ́ sọ fún mi ẹ ṣẹ̀ mí.
ṣé ní parọ́ nǹkan tí fẹ́ bèrè bẹ́ẹ̀ ṣe parọ́ òótọ́ ni. Tí mo ṣe máa parọ́ ṣe kọ̀ sọ àfún mi láti parọ́.